àǹbàkà o. Ọlọ́run ṣan òun ẹ̀gbà wá o. Iṣẹ́ tí pọ̀mọ́ igúnnugún bó ṣe tí ta ọmọ àparò orí iṣẹ́ làkó máa kú sí ọ̀nà fún àtijẹ́ àti mú wá o. Kó máa di ọ̀nà ọdún ẹ̀ṣá mi o. Mi ò, mi ò. Ẹ̀wọ̀n ṣọ̀ṣọ̀ kókó òkun kókó ìkórí aláṣẹ. Ẹ̀gbọ́n àwọn ọjà yẹn ni ẹ jẹun wọ́n ní last week náà pé ẹ̀kọ́ ṣáà ronú ni. mi ronú. mọ́ mi yẹn ronú ẹ jọ náà ẹ dẹ̀ má ronú wọn ẹ ti ẹ̀rọ ti àwọn ọmọ yín méjèèjì ibi tẹ̀ wá àmọ́ nǹkan tó lọ́ọ́ fi ṣe èmi dẹ̀ mọ̀ pé ó máa nídìí àní agbára ọlọ́run láìpẹ́ láì jìnnà ọlọ́run bá lánàá jùlọ ayọ̀ ẹ̀ ń pò ń fẹ́ wáyé àwa náà bá ṣe wáyé àjàkẹ́ ọlọ́run tó fún wa ṣe níbi tá a bá dé á fún wa ṣe lágbára ọlọ́run àdẹ̀lẹ̀ àṣeyọrí ẹ jọ mú mi ṣẹ́gbọ́. o ṣe o kò tọ́jú àwọn ọmọ yìí gbogbo akitiyan náà ni mo rí ọlọ́run bá mi tún tiẹ̀ náà ṣe mi ìrónú. mọ́mí èdè máa jẹun ẹjọ́ nítorí ọlọ́run mi ìfẹ́ kẹ̀mẹ́ ronú mọ́ wọn. mọ́mí ẹ wò ẹ má sọ pé nítorí ẹ wà bíbá ẹsẹ̀ máa fi ronú para yín mọ yánú tọ́lọ́run lè ṣe lọ́la ń sìn. mọ́mí ó ti yẹ kí wọ́n kó sí problem tọ́lọ́run fi lè fún wa ṣe dé stage lágbára ọlọ́run mọ́ ẹ pé ẹ máa jáde ibi láìpẹ́ ẹ má wọrí máa ṣe lọ ṣọwọ́n wọn ní kẹrù lẹ́jọ́. Ẹ̀yin ìjọba ẹ ṣàánú pẹ́ńsánà torí pé ẹ̀yin náà máa fẹ̀yìntì lọ́jọ́ kan máriwo tó ń fi ìgbà kó ṣẹ̀sìn bó pẹ́ o bóyá o òun náà wádìí. Actually sir woman yẹn ti ń sick bí ọjọ́ mẹ́ta since ta ní first aid adẹ̀yìn apply drugs fún a ní pé bóyá tí doctor bá fi máa wá lọ́la àkókò ní doctor attend sí but àárọ̀ ilé mi dédé wá pè mí pé kí n sáré wá pé woman yẹn ti ń gas bá sáré organize pé ká gbé lọ sí hospital àmọ́ kí n tó débẹ̀ ó ti give up. God. Ìgbà wo ni àwọn èèyàn wá last? Wọ́n sì wà ń jẹta sá. Ẹ̀dẹ̀ ní contact address wọn lọ́wọ́. Gbogbo ẹ̀ wà nínú rẹ̀ kan sá. Anyway. Wà lọ kó àwọn prisoners àwọn ẹlẹ́wọ̀n ọkùnrin ẹ jẹ́ kí wọ́n palẹ̀ òkú ẹ̀ mọ́ kẹ́ gbé lọ sí mọ́ṣúárì ṣùgbọ́n ẹ wo iṣẹ́ tí wàá ṣe ni gba àdírẹ́sì ibi táwọn fámìlì yẹn wà especially àwọn ọmọ ẹ kò ní kàn wá rí mi lọ́fíìsì má fún wọn rárá o má sọ ọ̀kẹ́ ní ti fún wọn tí wọ́n bá dọ́dọ̀ mi I know what to do ṣùgbọ́n. bí ìrònú bá pọ̀ lápọ̀jù okùn ẹ̀mí lè já bí wàhálà bá pọ̀ lápọ̀jù ẹ̀mí lè bọ́ o ohun tó ṣẹlẹ̀ yìí ti lè jù o ìyàwó náà tún ti kú o. Mi ti believe ẹ. Àní mọ́mí mi ò lè kú.
ìjọba máa tètè sanwó àwọn pẹ́ńsọ́níà irú ilé bàbá ṣẹlẹ̀. ẹ̀wọ̀ ẹ má rò débẹ̀ ẹ̀ ṣẹ́gbọ́ ọlọ́run àforíjì wọn ọlọ́run àdé dúró tí wọ́n ṣẹ́gbọ́ take it easy. nítorí àti jẹ ní àwọn àṣẹdé lọ́rùn. take it easy. àṣẹ ló tún yẹ gbogbo àwọn èèyàn tó bá jìyà láyé kọ́ ló máa dúró jọ̀rọ̀. tó bá ń bẹ̀ yọ. ìyá mi ò jọrọ. ìyá mi ò jọrọ. wọ́n ní ẹjọ́ lọ́wọ́. àbúrò yẹn mọ́mí mi ti kú àti dánwò kú òní àti dánwò kú ẹ máa kọ́ tó ṣẹlẹ̀ ń sìn ẹ máa rí wọn torí àti nǹkan gbókùn yẹn lọ sí mọ́ṣúárì màá ní kíkan náà wọ́n dá yẹn kan mú léèdì lọ sí jẹ́ ti máa ránṣẹ́ gbọ́. mọ́mí mi ti kú lọ́tọ̀. ó ti ṣe ìfúnṣọ àdá wọn má jẹ́ kó tó máa fọ́ ní. irọ́ ni kí wà kí wà àti tó mú kúrò. no ẹ̀dá ṣàgbọ́ take it easy. ohun tó lè ṣẹlẹ̀ la fi ṣe sinimá ẹ̀kọ́ ńlá ló yẹ kó jẹ́ òfẹ́ ní ìjọba wa ọ̀nà fún ṣóun lọ́nà ọ̀run ohun tó lè ṣẹlẹ̀ la fi ṣe sinimá ẹ̀kọ́ ńlá ló yẹ kó jẹ́ òfẹ́ ní ìjọba wa ọ̀nà fún ṣóun lọ́nà ọ̀run. ẹ̀fà lábẹ́ léwé lábẹ́ tó yanjú ẹ̀fọ́ níṣọ̀nà lóhun tó ṣe tọ̀nù ẹ má fẹ́ tọ́ wa dùn wá ẹ̀yin ìjọba ẹ ṣe rere kó ba lè yẹ yín o ẹ ṣe rere kó ba lè yẹ yín o ohun tó lè ṣẹlẹ̀ la fi ṣe sinimá ẹ̀kọ́ ńlá ló yẹ kó jẹ́ òfẹ́ yín ìjọba wa ọ̀nà fún ṣóun lọ́nà ọ̀run ohun tó lè ṣẹlẹ̀ la fi ṣe sinimá ẹ̀kọ́ ńlá ló yẹ kó jẹ́ òfẹ́ yìí ìjọba wa ọ̀nà fún ṣóun lọ́nà ọ̀run.